A kí wa lórúkọ Olúwa bí a ti ń darapọ̀ mọ́ ètò ẹ̀kọ́ Bíbélì tí Diocese of Ife Anglican Communion tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀. A kí àwọn olùjíròrò fún ti ọjọ́ òní, wọ́n máa dárúkọ wọn fún wa ní ìṣísẹ̀ntẹ̀lé. Bàbá wa. Orúkọ tèmi ni Reverend Canon Babatunde Akinrimisi. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé sà. Màmá wa. Orúkọ mi ni arábìnrin Tèmítọ́pẹ́ aya Adésọjí. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé sà. Fún gbogbo wa tá ń gbọ́ wa nílé, gẹ́gẹ́ bí ìṣe tó ń sọ fún wa wípé ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìta ń gbé káàkiri lórí WhatsApp wa pẹ̀lú nọ́mbà tá ó fi síta yìí 0814 719 4733 0814 719 4733. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ bàbá olóore fún àǹfààní iyebíye tá a ní láti tún kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín lọ́jọ́ tòní. Jẹ́ gbogbo èyí tá ó máa gbọ́ afẹ́kẹ́mi mímọ́ fúnra yín kẹ́kọ̀ọ́ wa, kẹ́ṣípọn payá fún wa, kẹ́sì ru ọkàn ìgbàgbọ́ wa sókè tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ìta ó gbọ́ á lè fi sí ìṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀ka àkòrí tí a ń gbé yẹ̀wò tá a pè ní pípolongo ìrere Kristi, ṣùgbọ́n lábẹ́ kókó ẹ̀kọ́ kíkéde ìrere nínú ọjà, kíkéde ìrere Ọlọ́run nínú ọjà. Fún ibi kíkà wa, Mátíù orí 18 ẹsẹ̀ 19 àti 21. Màmá wa, ẹ bá wa kà. Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára lé ọ̀run àti ilé ayé lè a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn lé orúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Ẹ ṣé púpọ̀. Fún ọ̀rọ̀ èròǹgbà wa, ó ní láti jẹ́ kí Kristẹni mọ̀ pé ìpè sí ìtànkálẹ̀ ìrere tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run kò yọ ibì kankan sílẹ̀, pàápàá nínú ọjà wa tàbí èyí tí a lè wé ẹnu iṣẹ́ wa tàbí ẹnu òwò wa, kò yọ ìkankan sílẹ̀ níbẹ̀. Fún ọ̀rọ̀ àkọ́sọ, ìpè tí ó ga jùlọ ni ìpè sí ìtànkálẹ̀ ìrere Ọlọ́run. Nígbà tí inúnibíni dìde sí ìjọ tí ó di pé gbogbo ìjọ túká gbogbo ayé, àwọn Kìrìsìtẹ́nì mú ìrere Ọlọ́run lọ sí gbogbo ayé, wọ́n sì ń wàásù ìjọba Ọlọ́run fún àwọn ènìyàn. Àwọn tí wọ́n sì jẹ́ oníṣòwò nínú wọn kò fi ìrere ọ̀rọ̀ Ọlọ́run sẹ́yìn ní ìdí òwò wọn. Eléyìí ń fi ara hàn nínú ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ènìyàn. Ìdí sì ni èyí tí a fi tọ́ka sí wọn gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì fún ìgbà àkọ́kọ́ ní Antioku ní Iṣẹ́ Àpọ́sítélì orí 11 ẹsẹ̀ 26. Ní gẹ́gẹ́ bí a ti wo àkórí yẹn tá a sì rí pé kíkéde ìrere nínú ọjà wa tàbí níbi iṣẹ́ wa tàbí níbi òwò wa, a rí pé àárín gbùngbùn ọkàn Ọlọ́run náà ni ìrere Kristi jẹ́, tó sì sopọ̀ mọ́ ayé wa, tó sì sopọ̀ mọ́ ohun gbogbo tá a bá sì ń ṣe nínú ayé tàbí níbikíbi tí a ti lè bá ara wa. Òun ló fi jẹ́ pé àwòkọ́ṣe tó ṣe pàtàkì náà ni kí ẹni tá a pè ní ọmọlẹ́yìn Kristi kó lè wàásù ìrere Kristi níbikíbi tó bá ti bá ara rẹ̀. A sì rí ìfarahàn yìí nínú ayé àwọn ọmọ lẹ́yìn àkọ́kọ́, bí bá a fẹ́ fọ́n wọn káàkiri ibi tí wọ́n fọ́nra wọn, ìyẹn ni pé ibi tí wọ́n bá ara wọn, bá a ṣe lè túmọ̀ rẹ̀ nìyẹn. Wọ́n mú ìrere Kristi dání. Òun ló sì jẹ́ kí ìrere náà kó ṣe kí ni o, kó gbinlẹ̀ dáradára síwájú àti síwájú sí. Èyí tó jẹ́ oníṣòwò nú wọn,
èyí tó jẹ́ oníṣẹ́ ọwọ́ nú wọn àti kóhun tí wọ́n lè bá a ṣe wọ́n sì fi hàn àwọn èèyàn sì rí tó fi bẹ́ẹ̀ pé wọ́n rí ní sísọ wọ́n rí ní ṣíṣe tó sì jẹ́ ká fi lè pè wọ́n ní kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ ká tẹ̀síwájú torí àkókò wa nígbà tá a bá débi ìjíròrò a ó lè fẹ́ lójú dáradára sí i. Fún ìjíròrò wa bàbá wa jẹ́ ká wo ìjíròrò àkọ́kọ́ yìí. Wọ́n ní kí ni ìdí tí a fi pe àwọn ọmọ ẹ̀yìn ní kìrìsìtẹ́nì fún ìgbà àkọ́kọ́ ní Áńtíókù. Bá wo Iṣẹ́ Àpọ́stélì yẹn orí 11 ẹsẹ̀ 19 dé 26. Nítorí náà àwọn tí a sì tú káàkiri ní ti inúnibíni tí ó ṣẹ̀ ní ti Stefanu wọ́n rìn títí dé Féníkè àti Kíprù àti Áńtíókù. Wọn kò sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan bí kò ṣe fún kìkì àwọn Júù. Ṣùgbọ́n àwọn kan ń bẹ nínú wọn tí ṣe ará Kíprù àti Kírénè. Nígbà tí wọ́n dé Áńtíókù wọ́n sọ̀rọ̀ fún àwọn Hélénì pẹ̀lú wọ́n wàásù Jésù Olúwa. Ọwọ́ Olúwa sì wà pẹ̀lú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbàgbọ́ yí padà sí Olúwa. Ìwọ́n sì dé etí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù. Wọ́n sì rán Bánábà lọ títí dé Áńtíókù. Ẹni tí gbà tí ó dé tí ó sì rí oore ọ̀fẹ́ Ọlọ́run ó yọ̀ ó sì gbà wọ́n níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ni kí wọn kí ó fi ara mọ́ Olúwa torí òun jẹ́ ènìyàn rere ó sì kún fún ẹ̀mí mímọ́ àti fún ìgbàgbọ́. Ènìyàn púpọ̀ ni a sì kà kún Olúwa. Bánábà sì jáde lọ sí Tásù láti wá Sọ́ọ̀lù. Nígbà tí ó sì rí i ó mú wá sí Áńtíókù ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀ tí wọ́n sì kọ́ ènìyàn púpọ̀. Ní Áńtíókù ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní kìrìsìtẹ́nì. Tá bá wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a kà fún wa yìí ohun tá a rí ni pé bí wọ́n ṣe fún àwọn ẹ̀yìn káàkiri nítorí inúnibíni wọn kò gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run wọn kò fi sẹ́yìn sí Jerúsálẹ́mù bí kò ṣe wípé nípa ìṣe àti ìwà wọn fi Kristi hàn. Òun la ṣe pè wọ́n ní kìrìsìtẹ́nì nípa ìgbésí ayé wọn nínú èrò nínú ọ̀rọ̀ nínú ìṣe ó fi hàn wípé ọmọlẹ́yìn Kristi tòótọ́ ni wọ́n ń ṣe. Ẹ ṣé púpọ̀. Wọ́n ní nípa ìṣe wọn àti ìwà wọn tó fi hàn dájú wípé ọmọ ẹ̀yìn ni wọ́n. Kí sì ni ìdí ni pé wọ́n gbọ́ ìhìnrere ti Kristi nípa ikú àti àjíǹde rẹ̀ àti ohun tí ó ṣe inú ayé ọ̀pọ̀lọpọ̀. Kì wá ṣe ìyẹn nìkan o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní àwọn èèyàn náà rí pé ipa méjì wọ́n gbọ́ wọ́n sì rí ohun tí wọ́n gbọ́ tó farahàn nínú ìwà àwọn tó sọ. Wọ́n wá wò wípé àwọn eléyìí wọ́n ti bá Kristi rìn o. Kristi kékeré náà ni wọ́n ó fi hàn dájú. Màmá wa wọ́n wá ní ká wá wò ó wípé àwọn ọ̀nà wo gan-an láti ẹ̀ lè gbà kéde ìrere yìí níbikíbi tàbí nípele yálà lẹ́nu bóyá lẹ́nu ògbóni lẹ́nu àwọn ọ̀nà wo gan oríṣiríṣi àwọn wo la fi lè kéde ìrere. Níbi okòwò wa àbí ládùúgbò àbí kíbi tá a bá bára wa ohun àkọ́kọ́ náà ni pé ìwà àti ìṣe wa ó gbọ́dọ̀ wàásù ìyìnrere Kristi. A gbọ́dọ̀ jẹ́ aláfẹnujẹ kìrìsìtẹ́nì kó jẹ́ wípé chọ́ọ̀chì nìkan náà mọ̀ wá mọ́ tó jẹ́ pé ìwà àti ìṣe wa lòdì sí orúkọ tí a ń pera wa. Ṣé àwa lè sọ pé inú mi ni mo mọ̀? Rárá o a gbọ́dọ̀ jẹ́ pé inú mi nìkan ni mo mọ̀. Wọ́n ní tí ó bá sojú èèyàn àbí tó bá sojú Ọlọ́run pé ká jẹ́ kó sojú èèyàn náà. So àwọn èèyàn náà gbọ́dọ̀ lè sọ wípé kìrìsìtẹ́nì ni wá nínú ìwà àti ìṣe wa. A sì tún gbọ́dọ̀ tún lè máa wàásù kì í ṣe ìwà àti ìṣe wa ni a tún lè fi ẹnu wa sọ fún àwọn ènìyàn ní ọ́fíìsì wa nídìí ọjọ́ wa. Rárá o a lè fi ẹnu wa sọ́nà ká sọ ìyìnrere Kristi fún wọn. A tiẹ̀ lè pín pẹ̀lú wọn bóyá àwọn ohun tí Ọlọ́run ti ṣe nínú ayé wa ká fi gbà wọ́n níyànjú tá bá rí ẹni tí bẹ́ẹ̀ ni bí ọ̀rọ̀ ẹ̀rí
tá bá rí ẹni tí ó ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan a lè fi àwọn ohun tí Ọlọ́run ti ṣe ká fi gbà wọ́n níyànjú. A lè fún wọn ní àwọn ìwé pélébé tí a ti tẹ ìyìn rere sí náà fún àwọn ènìyàn láti kà, torí lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tó wá ra nǹkan ó lè má ní àkókò tó pọ̀, ṣùgbọ́n tán bá délé wọ́n lè ka irú àwọn ìwé ìyìn rere yìí ní ilé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti tún lè lo irú eléyìí tá ń ṣe lórí rédíò yìí náà, ara ìwàásù ìyìn rere ni. A lè ṣe ìsọjí láti ìwàásù ìyìn rere Kristi. So a lè lo àwọn ẹ̀rọ ìléwọ́ wa handset tá ń tẹ̀ yẹn, a lè kọ àwọn ọ̀rọ̀ nípa ìyìn rere ká sì fi ṣọwọ́ sí àwọn ènìyàn nípa oríṣiríṣi ọ̀nà bẹ́ẹ̀. A lè wàásù ìyìn rere Kristi. gẹ́gẹ́ bó ṣe máa ń sọ pé ọ̀nà kan ò wọjà, bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ náà ni ọ̀nà kan ò tó láti ṣe ìyìn rere náà. bẹ́ẹ̀ ni oríṣiríṣi a lè fẹ́ lójú sí i, bẹ́ẹ̀ ni ká ṣàrí pé a ti ṣe kí ni o, a wàásù ìyìn rere Kristi. àti sọ fáwọn èèyàn. Àwọn tí ebi ń pa náà a sì lè tún fi fún wọn nípa fífi fúnni náà, a lè wàásù ìyìn rere Kristi. Ìyẹn náà ó kọ́ mọ́ ìwà àti ṣe wa, bẹ́ẹ̀ ni sà. ìwà àti ṣe àdúrà gbígbà náà, bẹ́ẹ̀ ni fún àwọn èèyàn. Ẹ ṣé púpọ̀. Ká wá tẹ̀síwájú. Wọ́n ní ká ka Mátíù orí ìkẹtàdínlógún, a kà àwọn ẹsẹ̀ bíi mélòó kan ń bẹ̀, bí ẹsẹ̀ bíi 4 lágbéyẹ̀wò ń bẹ̀, tí àwa lè sọ àwọn nǹkan tí a ń ṣe tí kì í ṣe ìtànkálẹ̀ ìrere. Yẹ mọ̀ pé ìtànkálẹ̀ ìrere Jésù là ń sọ nípa ẹ̀ tó sì kọ́ mọ́, ṣùgbọ́n wọ́n ní àwọn nǹkan kan máa wà tí ò dábẹ́. Ẹ jẹ́ ká wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka wá sí bíi mélòó kan ń bẹ̀, ká máa mú wọn ní ìkọ̀ọ̀kan. Ẹsẹ̀ 4 ẹ bá wo ẹsẹ̀ 4. Mátíù orí ìkẹtàléníogún ẹsẹ̀ 4 sọ wípé nítorí wọ́n á di ẹrù wúwo tí ó sì ṣòro láti rù, wọ́n á sì gbé e ká àwọn ènìyàn ní èjìká, ṣùgbọ́n àwọn tìkára wọn kò jẹ́ fi ìka wọn kan ẹrù náà. Ká máa mú ní kọ̀ọ̀kan. Tá bá wo ibi yìí, Jésù lẹni tó ń sọ̀rọ̀ níbí yìí, ó sì ń sọ̀rọ̀ nípa àwọn kan tó dàbí olórí ẹlẹ́sìn tàbí ẹlẹ́sìn. Ó ní ẹrù tí wọ́n ń dì lé àwọn èèyàn lórí wúwo ju àwọn èèyàn lọ. Àwọn gan fúnra wọn tó ń dẹrù yìí, àwọn gan fọwọ́ kan o. A lè sọ pé a fẹ́ ṣe pírójẹ́tì báyìí, iṣẹ́ àdáwọ́lé kan, iye báyìí ló máa mọ́, ẹ mú iye báyìí wá. À ń di ẹrù wúwo lé àwọn èèyàn lórí. Ìyẹn ò kì í ṣe ìyìn rere Kristi rárá. Tó pé ìyìn rere lára pé kì í ṣe ìyìn búburú. Ohun tí ó ju àwọn èèyàn lọ, Ọlọ́run ò ní dì lé wọn lórí. Torí pé ìtura, ìgbàlà, òun ni ìyìn rere Kristi ló wà nípa rẹ̀. So oríṣiríṣi àwọn ẹrù mọ̀dámọ̀dá lóríṣiríṣi, tàbí àwọn iṣẹ́ ìṣe tá fẹ́ kàn ṣe, tàbí iṣẹ́ àṣà tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, à ń di ẹrù lé àwọn ènìyàn lórí nìyẹn. Bó tiẹ̀ jẹ́ pé nínú ṣọ́ọ̀ṣì náà ni. Bẹ́ẹ̀ ni nínú ṣọ́ọ̀ṣì ni. Kí máa ṣe pé àjàgà tó wúwo ni, tí ò tẹ̀ túmọ̀ sí ìyìn rere, tó tún lè fàṣẹ rere sẹ́yìn. Mo rò pé ara tó ń tọ́ka wa sí nìyẹn. Màmá wa, ẹ bá wa wo ẹsẹ̀ 11 ká tún káfẹ́ lójú díẹ̀ sí i. Ní ẹsẹ̀ 11 orí Mátíù orí 23 ó ní ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín, òun ni yóò ṣe ìránṣẹ́ yín. Báwo wá nìyẹn ṣe? Ohun tí Jésù ń sọ fún wa náà ni wípé a gbọ́dọ̀ gbéraga, a gbọ́dọ̀ sọ pé èmi ni pásítọ̀, èmi ni wòlíì, èmi ni àpọ́stù, wípé àti wá jẹ́ ẹni pípé, àbí pé ká wá fi ipò yẹn máa fi tẹ àwọn ènìyàn, ká fi máa tẹ orí wọn bá. Ìyìn rere ni a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀, a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbéraga. Jésù tiẹ̀ sọ ní ẹni tó bá pọ̀ jù òun gan ló gbọ́dọ̀ jẹ́ ìránṣẹ́. So ìwà ìrẹ̀lẹ̀, a gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí adarí tàbí. Ní bá ní pé kíní ńlá kan ní mo jẹ́ kíní kan ńlá. Oyè ńlá nínú ìjọ. Ṣé ìyẹn ò túmọ̀ sí pé mo ń wàásù ìrere ni? Rárá o, rárá o, pé fìlà yín ga gogoro, àbí pé ẹ̀yin ni àpọ́stù, ẹ̀yin ni. Ìyẹn ṣiṣẹ́ ìrere. Ìyẹn ò kì í ṣe iṣẹ́ ìrere o. Rárá o, ìwà àti ìṣe àti ìhùwàsí wa, òun ni ìyìn rere, kì í ṣe oyè tàbí ipò tá dì mú. Rárá o, kì í ṣe ipò tá dì mú nínú ìjọ, òun ló ṣe pàtàkì. Jésù tiẹ̀ tún wá sọ pé àwa tá dipò mú yẹn gan ni pé ká wá, ká rẹ ara wa sílẹ̀, ká fi ara wa ṣe ìránṣẹ́ fún àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn, àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń gba ìyìn rere, kí ẹsẹ̀ wọn lè múlẹ̀ nínú Kristi. Ẹni pé ó ní ohun ìtọ́ka sí tí a fi lè sọ pé ìyìn rere Jésù farahàn nínú
jẹ́ ká tún wo ẹsẹ̀ bíi méjì kan sí ẹsẹ̀ ìkẹtàlá kí lòun tún sọ. ẹsẹ̀ ìkẹtàlá sọ wípé ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, torí tí ẹ̀yin sé ìjọba ọ̀run mọ́ àwọn ènìyàn, torí ẹ̀yin tìkára yín kò wọlé, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì jẹ́ kí àwọn tí ń wọlé kí ó wọlé. èyí lágbára lọ́pọ̀lọpọ̀ sà, torí wípé ẹ rí pé àwọn akọ̀wé àti Farisí la sọ̀rọ̀ yìí sí, ó tó sọ pé àwọn tó ní ìmọ̀, wọ́n ní ìmọ̀ òye Ọlọ́run, ṣùgbọ́n wọn ò ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run tó ní ìmọ̀ àti òye rẹ̀. Wọ́n wá ń di ẹrù lé àwọn èèyàn lórí. Ó túmọ̀ sí pé ohun tí wọ́n ń ṣe ni pé tẹ̀lé ohun tí mo wí, má ṣe bí mo ṣe ṣe. Àwọn gan fúnra wọn ò níjọba ọ̀run wọ̀ nípa ìṣe, àti ó rọrùn láti tẹ̀lé ìṣe èèyàn ju ọ̀rọ̀ ẹnu ẹ̀ lọ, torí pé ọ̀rọ̀ ìṣe èèyàn là ń wò ká fi tẹ̀lé. Ọ̀rọ̀ wọn ìwàásù táwọn mú jáde ó dá lóòótọ́, ṣùgbọ́n ìyàwó wọn tako nǹkan tí wọ́n ń sọ, àgàbàgebè ni. Àwọn èèyàn náà sì wò pé ẹni tó ń sọ báyìí tó sì ń ṣàgbèrè, tó ń parọ́, tí ń jalè, tí ń ṣe oríṣiríṣi iṣẹ́ ibi, wọ́n á wò pé tó sì wá sọ lọ́run ìyẹn mi pé kò bàjẹ́ nìyẹn. So àgàbàgebè rí pé ègbé ni Jésù pè fún, ó ní ègbé ni fún wọn, torí pé àwọn gan ò wọlé, wọ́n sì ń sé ọ̀nà ìjọba ọ̀run mú àwọn tó fẹ́ wọlé. Ẹni pé ọ̀rọ̀ dídùn lè mọ́ jẹ́ ti ìtẹ̀ká ìrere. Ṣe bí mo ṣe sọ, mọ́ ṣe bí mo ṣe ṣe. Pé àwọn yẹn kì í ṣe nǹkan tá ń tọ́ka wa sí nípa ìrere ti Kristi lélẹ̀. Ká wá wo ẹsẹ̀ kan sí ẹsẹ̀ kẹtàlélógún. Màmá wa ẹ bá wa wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí ẹ̀yin ń gbé ìdámẹ́wàá mínìtì àti àníṣe àti kúmínì, ẹ̀yin sì ti ń fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láì ṣe. Ìdájọ́, àánú àti ìgbàgbọ́ wọ̀nyí li ó tọ́ ni ẹ̀yin ìbá ṣe, láìsí fi ìyókù sílẹ̀ láì fi ìyókù sílẹ̀ láì ṣe. Ẹ jẹ́ ká tún wo ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n yẹn. Ó ní ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ń fọ òde àgọ́ àti àwopọ̀pọ̀ mọ́, ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà. Tá bá wo ayé àwọn Farisí gẹ́gẹ́ bí Bíbélì ṣe pè fún wa, ó ní pé wọ́n ń gba ìdámẹ́wàá, wọ́n ń kọ́ àwọn èèyàn ní òfin, ṣùgbọ́n àwọn gangan ò san. Wọ́n ní àánú àwọn èèyàn, wọ́n ń di ẹrù àwọn èèyàn, ẹrù wíwo lé àwọn èèyàn lórí. A rí ọ̀pọ̀lọpọ̀ náà bẹ́ẹ̀ léni tó jẹ́ wípé wọ́n wàásù ìyìn rere Kristi mọ́, káwọn èèyàn dáwó yẹn òun ni wọ́n mú lọ́kùnkúndùn. Bẹ́ẹ̀ ni owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Kẹ̀kẹ́ ìyìn rere kò sínú Bíbélì bẹ́ẹ̀. Mo ti wá nu Bíbélì, bó ṣe sọ ni kò sínú ẹ̀, mo ti wá mi ò rí, bẹ́ẹ̀ mo wá mi ò rí. Àbí o, so a máa rí wípé ohun tó ṣe pàtàkì gan ni ìyìn rere, ká sì ní àánú àwọn èèyàn lójú, ká má di ẹrù wíwo lé wọn lórí. Lẹ́yìn tá a bá wo ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n tá a kà yẹn, ó sọ ó ní pé wọ́n ń fọ òde àgọ́, pé wọ́n ń fọ̀ mọ́, inú wọn sì kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ náà ni Bíbélì, Jésù náà fi wọ́n wé ibojì òkú níbìkan. Ó ní wípé níta ó funfun, ó ní ṣùgbọ́n inú ẹ̀ kún fún àwọn eegun tó ti jẹrà. So a gbọ́dọ̀ jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìjọ wa àbí àwọn àdábọwọ́ ẹ̀sìn oríṣiríṣi la máa kó sílẹ̀ fún àwọn ènìyàn, tó jẹ́ wípé a ní fi òtítọ́ ìyìn rere hàn wọ́n, ṣùgbọ́n a kàn máa fi bojúbojú bò wọ́n lójú. Òtítọ́ ìyìn rere ló ṣe pàtàkì, kì í ṣe àwọn àdábọwọ́ ẹ̀sìn wọ̀nyí. Ọlọ́run á ràn wá lọ́wọ́ sà. Pé àwọn nǹkan tó máa ń fara hàn nípò ọgbà tá ń rí ń ta kò túmọ̀ sí ìyìn rere, àbí wọ́n sì ń ṣokùn ìfàsẹ́yìn lọ́pọ̀ ọgbà fún ìrere Kristi. Ká wá wo ìjíròrò kẹrin. Ó ní kí ni àwọn òde tí à ń rí tó tako ìwà mímọ́ nínú wa tí a kò rí, pàápàá tá a bá wo
Matthew orí 7 ẹsẹ̀ 15 ẹ sáré bá wa wò. Wọ́n ní Jésù sọ wípé ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ó ń tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú. Èso wọn ni èyí ó fi mọ̀ wọ́n. Ènìyàn a máa ká èso àjàrà lórí ẹ̀gún ọgán tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo igi rere ní so èso rere ṣùgbọ́n igi búburú ní so èso búburú. Igi rere kò lè so èso búburú, bẹ́ẹ̀ ni igi búburú kò sì lè so èso rere. Gbogbo igi tí kò bá so èso rere á ké lulẹ̀, a sì wọ́ sínú iná. Nítorí náà nípa èso wọn lẹ̀yin ó fi mọ̀ wọ́n. Kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní Olúwa Olúwa ni ó wọ ìjọba ọ̀run, bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ tí bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò wò wí fún mi ní ọjọ́ náà pé Olúwa Olúwa, àwa kò wá sọtẹ́lẹ̀ ní orúkọ rẹ, àti orúkọ rẹ kí a fi lé àwọn ẹ̀mí èṣù jáde, àti orúkọ rẹ kí a fi ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńlá. Nígbà náà ni èmi ó sì wí fún wọn pé èmi kò mọ̀ yín rí, ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Wọ́n á kí ni àwọn òde tá à ń rí tó tako ìwà mímọ́. Ó pọ̀ rẹpẹtẹ. Jésù tiẹ̀ sọ ó là dáadáa níbí. Ó sọ fún wa wípé ní ẹsẹ̀ 15 yẹn ó ní ká máa kíyèsí àwọn èké wòlíì. Wọ́n da àwọ̀ àgùntàn bóra, wọ́n lè wọṣọ funfun, wọ́n lè gbé oríṣiríṣi orúkọ kárí, ṣùgbọ́n ìwà inú wọn ó pè ní apanijẹ ìkookò, tó túmọ̀ sí pé ṣe náà ń pa àwọn èèyàn, náà tàn àwọn ènìyàn jẹ. Ó wá sọ fún wa wípé èso wọn ni ká wò, tó túmọ̀ sí ìwà ayé wọn. Ẹwùjá wo irú ẹni tó yẹ pé ó jáde ní ṣọ́ọ̀ṣì, ó gbàdúrà, ọ̀run ṣí, ẹ̀mí gan fẹ́ sọ̀kalẹ̀, mọ̀ bó ti ń bọ́ta, èpè ló ń tẹnu ẹ̀ jáde, àwọn èpè kàndìkàndì, àwọn èpè burúkú. Ó dẹ̀sẹ̀ gbàdúrà tán ni. Àbẹ́tà ń pè ní ìyá Ọlọ́run nínú ilé, nínú ṣọ́ọ̀ṣì, ìyá àdúrà, ìyá Jésù. Ṣùgbọ́n nígbà tó máa bọ́ta ọ̀tọ̀ nìkan tá à ń rí, ọ̀tọ̀ ní ohun tó ń ṣe ní ṣọ́ọ̀ṣì, ọ̀tọ̀ ní ohun tó ń ṣe nínú ilé, ọ̀tọ̀ ní ohun tó ń ṣe níbi okòwò. A tún wá rí pé Jésù wá tẹnu mọ́ nǹkan kan pé kì í ṣe iṣẹ́ ìyanu tá à ń rí lóde òní ni ó sọ̀yàn di ìránṣẹ́ Ọlọ́run o. Oríṣiríṣi iṣẹ́ ìyanu ló wà, iṣẹ́ ìyanu àdábọwọ́, iṣẹ́ ìyanu èyí tá a fọgbọ́n ṣe, eléyìí tá a yíwọ́ padà, tá a fagbára òkùnkùn ṣe, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tó wáyé pé iṣẹ́ ìyanu là ń wá kiri, ẹgbọ́n nǹkan tí Jésù sọ bẹ́ẹ̀ yẹn, ó ní lọ́jọ́ náà ọlọ́pọ̀lọpọ̀ ló máa tọ̀ ń wá pé ní orúkọ rẹ̀ asọtẹ́lẹ̀, ají òkú dìde. Bẹ́ẹ̀ ni nǹkan táwọn lé wá gan nìyẹn, ají òkú dìde, arọ́ dìde, afọ́jú ríran, èrò pọ̀ rẹpẹtẹ. Ẹ̀dẹ̀mọ́rú bẹ́ẹ̀ tèrò pọ̀ tí ìyanu ṣẹlẹ̀, tó bá ní káwọn bẹ̀rẹ̀ kó lẹ̀, ẹlòmíà kó gbowó ọjà ilẹ̀. Àti délé tó ń kó tó rántí pé òun ti kó gbowó lẹ̀. Jésù wá ń sọ pé lóun á lóun mọ̀ wọ́n rí, ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Inú ló ti bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ náà. Ohun tí Jésù ń sọ nìyẹn. Ẹ̀yin èèyàn wa má jẹ́ á gbàgbé kíkéde ìrere Ọlọ́run nínú ọjà ni. A sì rí i pé ọjà gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn, ojú táyé ni, ojú gbangba ni, ohun tí gbogbo àwọn èèyàn ń rí àti ẹni tí gbogbo àwọn èèyàn ń rí, òun náà ni ọjà ló túmọ̀ sí. Gbogbo wa la sì ń nájà yìí o, gbogbo wa la oníṣòwò, torí òwò tá a kàn ń ṣe ló yàtọ̀, ibi tá a sì ti ń ṣe òun náà ló yàtọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí ẹni tó ń sapá fún ìjọba ọ̀run, ohun tí ó tọ́ láti mú ká ṣe, láti mú kí ẹ̀yin náà wo gbogbo orílẹ̀-èdè tí ṣe dà lákòókò tá a wà yìí. Bẹ́ẹ̀ rèé tó bá jẹ́ pé èmi àti ìwọ lẹ́nu iṣẹ́ wa, lẹ́nu òwò wa, la fi Kristi hàn ní ìwà àti ìṣe gẹ́gẹ́ bá a ṣe tọ́ka rẹ̀ sí, tá a hùwà gàbàgebè bíi tàwọn Farisí àti Sadusí tí wọ́n tọ́ka wa sí, báwo ni nǹkan ìbá má ṣe dá o? Báwo ni ìgbà àtàkókò yìí bí ìbá ṣe rọ̀ wá lọ́rùn ká mú Jésù tá a la gbà, ká mú lọ sẹ́nu iṣẹ́ wa, ká mú lọ sẹ́nu òwò wa, káwọn mìíràn ti ẹ̀ rí níwà àti ìṣe wa, ayé ìbá má ti dá o, gbogbo ìbá má ti rọ́jú o. Ṣùgbọ́n àkókò ṣì wà fún àtúnṣe. Ìdí náà nìyẹn tí irú ẹ̀kọ́ bí eléyìí yóò ṣe wá sáyé, láti lè túwò dáadáa. A mọ̀ ọ́n tòótọ́, a mọ̀ ọ́ ní ṣọ́ọ̀ṣì,
akọrin ni ọ́, a mọ̀ ọ́ ní ṣọ́ọ̀ṣì ọ̀ṣà ni ọ́, a mọ̀ ọ́ ní ṣọ́ọ̀ṣì olóyè ìjọ ni ọ́, a mọ̀ ọ́ ní ṣọ́ọ̀ṣì àlùfáà àti ẹni ẹ̀, ṣùgbọ́n ní ẹnu iṣẹ́ àtòwò rẹ kí la mọ̀ ọ́ sí, ohun tá à ń sọ nìyẹn. Kí ló ń tẹnu rẹ jáde? Ọ̀nà wo ló fi ń polongo Jésù Kristi? Ọ̀nà wo ló fi ń jẹ́ kí ìjọba ọ̀run tí ń ṣe ìjọba àlàáfíà kó fẹ̀ lójú sí? Ọlọ́rọ̀ parí wọ́n ní a ní láti máa kéde ìrere Kristi nípa ẹwà, iṣẹ́ ọwọ́ wa àti ìhùwàsí wa sí àwọn ẹlòmíràn. Bí kò bá rí bẹ́ẹ̀, tí a bá tí kó ojú òṣùwọ̀n tó, wọ́n ní ká tètè ṣe àtúnṣe pé kó tó di pé ó ṣe kí ni o, ó pẹ̀lú fún wa. Mo gbà ládùúrà wípé bí a ṣe máa ń kọ́ lórin, á bá mi lẹ́nu ìhìnrere, á bá mi lẹ́nu ìhìnrere, kò mà ní bá mi nílé aláwo, á bá mi lẹ́nu ìhìnrere. Mo gbà ládùúrà pé tí Jésù bá dé nígbà ìfarahàn rẹ̀, kó lè bá wa ká kún ojú òṣùwọ̀n bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Wọ́n ní gẹ́gẹ́ bí Kristẹni, níbo ni o lérò wípé o ti sọ ó ṣòro láti kéde ìrere? Kò síbi tó ṣòro, gbogbo ibi gẹ́gẹ́ bí a ti tọ́ka rẹ̀ náà ni a ti gbúdọ̀ kéde ìrere Jésù, torí pé a máa ń ti ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. A fẹ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ màmá wa Aya Adésọjí, ṣe púpọ̀ àpẹtẹ wa, a máa rí yín báwo. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní jẹ́ tìǹú ayé yín o. Àmín. Bàbá wa ẹgbẹ́ ìkànnà bàbá pé Akérèmísí, àdúpẹ́ púpọ̀. Ẹ ṣeun sá. Ẹ lè darapọ̀ wọn lórí ètò yìí, àjíǹde ara a máa jẹ́ o. Àmín. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ wa, àgbàlagbà pé oore ọ̀fẹ́ Kristi a máa bí sínú ayé wọn. Àmín. Ẹ má jẹ́ ká gbàgbé, tá a bá ní béèrè tàbí àfikún 0814-719-4733 títí tá a ó fi pàdé lọ́jọ́ mẹ́jọ lónìí. Ire àti ayọ̀, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, máa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún láti gbọ́ ọ̀rọ̀ yín lọ́jọ́ òní. Ọ̀rọ̀ náà tá a ti gbọ́, ẹ jẹ́ kó ṣe ayé wa ní rere. Àmín. Ọ̀rọ̀ náà ẹ jẹ́ ó ràn ayé wa lọ́wọ́. Àmín. Ẹ ṣe wá ní olùṣe ọ̀rọ̀ náà. Àmín. Ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín.